jẹ́jẹ́ kọjá wájú wòlíì síbẹ̀ Ọlọ́run kọ̀ wọ́n àánú tó sọnù láyé wọn Dáfídì lórí orí ògo ń bẹ nínú igbó orí ògo ń tọ́jú orí àgùntàn bí mo bá rántí pọ́lọ́hùn yẹn o èmi yóò ṣàánú fún ẹni tẹ́mi yóò ṣàánú fún èmi á sì ṣojú rere mi tẹ́mi sì máa ṣojú rere sí iṣẹ́ máa kọ́ àánú Ọlọ́run ni iṣẹ́ máa kọ́ àánú Ọlọ́run ni kí lẹ fẹ́ lé àánú ni mo fẹ́ àánú ni mo béèrè àánú ni mo fẹ́ o bàbá iṣẹ́ kọ́ lówó. Yeah, thank you. Now ó ní nǹkan míì tí mo tún fẹ́ béèrè nípa ọ̀rọ̀ tọkọ-tìyàwó. Okay. Before now mo mọ̀ pé gbọ́n mi sí omi ò tó máa ń ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó ó dẹ̀ ní different ways tí different marriages fi ń handle ẹ̀ but lẹ́nu ọjọ́ mẹ́ta yìí domestic violence ó dàbí ẹni pé ó ti wá di order of the day. Recently ẹ̀rọ ti man tí òun àtìyàwó ẹ̀ ní gbọ́n mi sí omi ò tó tóbìnrin yẹn kú in the course of it after how many years wọ́n dájọ́ ẹ̀ ní last week or 2 weeks ago death by hanging. Now ẹjọ́ at the end of the day who suffers? The children. The children. Torí àsìkò tẹ́ bá ń sọ fún ọkùnrin àbí tẹ́ ń sọ fóbìnrin pé you don't need to do all this. O ní ìdàtí lu ìyàwó ẹ you could just walk out. Ó máa ń dàbẹ̀ ẹni pé tó bá wọ etí kan á gbé etí kejì jáde at the end of the and this man is supposed to even be a pastor. What do you think about domestic violence? Against the background that I grew up in a violent marriage and so many times mo máa ń wò pé at the end of the day kò sẹ́ni tó ń fararọ ọkùnrin tó ń nà yẹn gan òun gan iṣẹ́ ló ń ṣe they don't enjoy themselves at the end of the day àtọkùnrin tó ń nà yẹn àtobìnrin tó ń nà. What do you think about domestic violence? Well, gẹ́gẹ́ bí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ó ní tó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè. Because even till this present moment ti ní a very vital reason tí èèyàn máa fi mọ ọkùnrin tó máa nà mí nínú marriage. Kó tó di pé wọ́n marry. Kó tó di pé wọ́n marry. Ìbájẹ́pá ní pé because most of the time it is not all those people that are having domestic violence that started that way. A man cannot be beating me. Wọ́n bẹ̀rẹ̀ bẹ́yẹn kí lè sọ pé mo fẹ́ fẹ́. So the beginning of the marriage should be rosy. Ó máa rosy ó máa dùn ní. So kò sí ojú kan tó rí wípé ọkùnrin máa nà mí ó ti máa fẹ́ tán. Òun kan tí ọgbọ́n Ọlọ́run àti àdúrà tó ṣe kókó náà rẹ̀. Now tó bá lo ọgbọ́n Ọlọ́run ṣe rí ìpín tá a gbé wáyé àti kádàrà nǹkan tí a máa ń bẹ Ọlọ́run fún ni. Òun ni ọ̀rọ̀ àánú yìí ló ṣe dàbí pé ó yí everything ká. You understand? Àmọ́ arúbìnrin tó yẹ pé ó tough ọkọ̀ akọ́ máa wòran báyìí ó ti gbà kò ṣe nǹkan fún. Adẹ̀ lóbìnrin tó yẹ pé gbogbo pẹ́pẹ́ fúrúkúnlẹ̀ ṣe gbogbo ẹ̀ respect náà ó tún jẹ́ gbà tí bọ̀. So nǹkan tó wà náà rọ̀ ni pé number one ká máa bẹ Ọlọ́run kí ó rí kó rí kó jọ kó tì wá sí ibi tó dáa. Then àwọn tó wá bá bẹ́ẹ̀ I am not apologetic about this. Tó bá ti ń la ẹ̀mí ẹ̀ kọjá opt out because if you die your children will suffer. Àwọn ọmọ ẹ ló máa jìyà. Ọlọ́run lè ṣe tó bá tiẹ̀ sá díẹ̀ kúrò ń bẹ̀ bóyá Ọlọ́run á gba gbogbo wa tó padà sọ pé o tún padà sí nǹkan ẹ̀ ṣùgbọ́n kẹ́mi ẹ bá máa bá a bọ́ sá kì í ṣe pé kò fọkọ́lẹ̀ o kàn sì sá kúrò níbẹ̀ má bọ́kọ lẹ́nu má dẹ̀ sọ wípé èmi náà ó yọ àdá ìwọ náà yọ ògo tó bá pa ayé aṣọ ẹlẹ́nu tó bá pa ìwọ ló kú gbé. So ká kàn máa bẹ Ọlọ́run k'Ọlọ́run dẹ̀ fún wa ní ọgbọ́n láti nítorí these two people are coming from different backgrounds. Ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó bí wọn ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà gbà. So báwo ni mo ṣe lè bẹ́ni tí ò ń ṣe ẹ̀jẹ̀ mi tí ń ṣe àbúrò mi tí ń ṣe ẹ̀gbọ́n mi báwo mo ṣe bá gbélé ọgbọ́n Ọlọ́run ni kí n dẹ̀ bẹ Ọlọ́run kó tì mí sí ibi tó dáa because àwọn tó ṣẹlẹ̀ sí náà kì í ṣe pé wọ́n gbìyànjú o àánú ni ò tó. Àánú ni ò tó. Bẹ́ẹ̀ni my dear sister kó tó di pé mo lọ sí orin
tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí táyé ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ògo mi nítorí ògo nítorí mo fẹ́ káwọn aráalé gbádùn orin yẹn mo fẹ́ béèrè ìbéèrè kan ní ráńpẹ́ lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn mo ṣe special program kan fáwọn tó ń wojú Ọlọ́run fọ́mọ and àwọn course tí mo gbà after that program ó jẹ́ mọ̀ pé there's so many of them there. I want you to give them some hope. Well, ní ráńpẹ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ tí mọ́mí mi sọ ń sìn nǹkan tí a fi lè ṣe dictionary but gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fọ́mọ kì í ṣe inú tó bá máa bí ọmọ tó lógo inú yẹn á gbẹ o á kọ́kọ́ gbẹ bí inú Hánà ṣe gbẹ inú Hánà gbẹ gan ìgbà tí ìyáálé ìyẹn sì bí ìyẹn ti bí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ inú Hánà gbẹ nítorí pé kí ni ọmọ tó máa la ayé já máa tinú ẹ̀ jáde so máa rò pé bóyá nítorí ọmọ tí ò tí ì dé ń sìn tó bá pè é lágàn nǹkan táwọn yẹn rí ni èmi ń rí ẹ bí ìyá orílẹ̀-èdè so láti wákàtí lọ múra bí ìyá tó máa bí orílẹ̀-èdè pé president fẹ́ jáde lára ẹ̀ governor fẹ́ jáde lára ẹ̀ senator fẹ́ jáde lára ẹ̀ world solution fẹ́ jáde lára ẹ̀ so múra bí ìyá olówó múra bí ìyá governor láìpẹ́ láì jìnnà máa kọrin bí kò mọ̀ amen I'm so glad to hear that ká tó lọ sí ọ̀rọ̀ orin yẹn mo fẹ́ sọ fún gbogbo àwọn aráalé tó ń gbọ́ mi ó dùn mí pé we can't have it more than this we would love to have her more on that.